ẹ̀yin èèyàn mi èmi ò rò wípé ó yẹ kí Very Dark Man gba oyè yẹn o. Very Dark Man níwọ̀nba ẹnu ìgbà tó bẹ̀rẹ̀ sí ní jà fún ẹ̀tọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ mi ṣe rí ó dìpẹ́lẹ̀ áńgù tó ní kálukú bá rí I believe ipò ń jà fẹ́tọ́ àwọn èèyàn because oríṣiríṣi àwọn èèyàn ni nǹkan ti ṣẹlẹ̀ sí tàdẹ̀rí gbogbo wọn tí wọ́n pe Very Dark Man tó dẹ̀ máa ń dá sí many things just like myself, you understand. But èmi rò wípé láti gba oyè ó máa dín agbára yẹn kù. Ìdí ni wípé as olóyè ó ní irú ẹjọ́ tó gbúdọ̀ rò, ó ní irú ibi tí wọ́n ti gbúdọ̀ rí ẹ, ó ní irú ìwà tó gbúdọ̀ wù láwùjọ. O ò ní lè ṣe bó ṣe wù ẹ́, o ò ní lè sọ̀rọ̀ freely bó ṣe yẹ kó ṣe ṣe. Ṣùgbọ́n in case anything bá ṣẹlẹ̀ ní Ìwó especially àbí the whole of Ọ̀ṣun, mi ò rò wípé Very Dark Man lè dá sí any case mọ́ nídìí yẹn. Èmi rí oyè yẹn bí ìgbà tí bẹ́ẹ̀ Olúwo ló rò fúnra lára àbí àwọn kan ni wọ́n rò ó wípé kí wọ́n fi oyè yẹn kán fi sọ okùn sí lẹ́sẹ̀ bí ìgbà tí wọ́n bá sọ okùn sí lẹ́sẹ̀ àti lọ́wọ́ láti lè má lo idà ọwọ́ àti agbára ẹ̀ bó ṣe yẹ kó ṣe lò ó láti fi support àwọn aráàlú tó lóun PT. Bí èmi ṣe rí ni o, I have nothing against him. He's a very wonderful brother to every one of us. Ṣùgbọ́n tó bá fi dídà ti tèmi, èmi ìbá sọ wípé ká ló fi lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìbá má gba oyè yẹn. Ṣé rí wọ́n ní ilé báyìí ó láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Yorùbá ni wá a pé àmọ̀rọ̀. Ṣebí ọmọbìnrin ni Very Dark Man àbí? He's still our brother. Àbí kò yé wa? Bí mo yẹn sọ lọ, ilé òun ni Yorùbá láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Tó jẹ́ sí wípé kí ó tó lè máa tó bá di wádìí kàráǹgídá pé everything ti change wípé an activist ó lè jẹ oyè wọ́n lè fi chieftaincy title wọ́n lè fi ta lọ́rẹ. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share ètò ìsíta, ẹ má bá wa like, ẹ má bá wa love, ẹ má bá wa comment. Thank you for doing so. God bless you. Invite your friends and loved ones. Tí iṣẹ́ tí Very Dark Man tí ó ń ṣe tí Olúwo rí tó rò pé òun rí torí èmi rí oyè tí Olúwo fún Very Dark Man bí gain bí ìgbà tó fẹ́ finish Very Dark Man. Very Dark Man ò tí ì lè understand kìíní yẹn nísìn, kò tí ì lè understand but ó ṣe ni láàánú pé ó lọ kẹsẹ̀ bọnú trap yẹn. Tó bá wá di kàráǹgídá wípé oyè ní láti wọlé, Ọlọ́run bá ń gbọ́, ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde. Ṣé ìlú ibi tí wọ́n ti bí tí wọ́n forí ẹ̀ sọlẹ̀ tí gbogbo àwọn YouTube tí wọ́n máa ń tẹ̀lé káàkiri tí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ fún àbí kò mọ̀ bí gbogbo wọn ṣe máa ń tẹ̀lé káàkiri wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ fún wípé tí ikú bá máa pákójọ pa wọ́n papọ̀. Ẹlòmíín náà àwọn YouTube yẹn gan ready láti sọ pé kàkà tẹ́ fi máa pa Very Dark Man ẹ kúkú pa òun. That is nǹkan tí mo rí bí àwọn YouTube yẹn bí wọ́n ṣe ń tẹ̀lé káàkiri láti ọ̀dọ̀ wọn náà. Ẹ jọ̀ọ́ ṣé ní gbogbo area ibi tán bí Very Dark Man sí kò sí kábíyèsí kankan bẹ́ẹ̀? Kò sí kábíyèsí kankan bẹ́ẹ̀, kò sí baálẹ̀. Ká tiẹ̀ sọ pé even Ẹdó àti Delta lọ́dọ̀ tèmi kankan náà ni wọ́n jàre Ẹdó Delta. Ó dàbí ìgbà tán ní Oǹdó Àkúrẹ́, nígbà tí wọ́n ní Oǹdó Èkìtì Oǹdó, ebára Oǹdó náà ti yọ Èkìtì. Tó bá dé sọ èdè Àkúrẹ́ ní àárín gbogbo Oǹdó state pátápátá, èdè Àkúrẹ́ àti Èkìtì ó papọ̀. Tó bá sọ èdè ilẹ̀ Olújì, Oǹdó town àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ jọra wọn. So ìkọ̀kan náà ṣe ni gbogbo wa. Ẹ̀dó ṣe the whole of Ẹdó and Delta kò sí baálẹ̀ kankan àbí àwọn olóyè kankan tí wọ́n lè pe àwọn ọba káàkiri tí wọ́n jẹ káàkiri gbogbo Delta àti Ẹdó ń bẹ̀ títí tá fi dé ọ̀dọ̀ bàbá wa ọba of Benin ukú ọ̀pẹ̀lọpẹ̀lọ ọba Àtọ́pẹ̀yẹ ìṣẹ́ kọba pẹ́ kọba tọ́ àṣẹ bẹ́ẹ̀ ni. Kò wá sí èèyàn kankan tó appreciate gbogbo iṣẹ́ tí Very Dark Man ṣe torí ní eré ọ̀dọ̀ wọn náà a máa ń rí bó ṣe máa ń ṣe. Kò wá sí anybody tó acknowledge gbogbo ìgbìyànjú ẹ̀ ní the whole of Edo and Delta tí wọ́n lè lọ fi ròyìn fún àwọn ọba àbí àwọn ìjòyè àbí ẹni wípé
ókè o ọmọ yín o èèyàn ló ṣe gudugudu méje sí òun ló ṣe yàyà mẹ́fà igbá báyìí àwò báyìí o ẹ jẹ́ ká pọ́nlé o ẹ jẹ́ ká ṣe báyìí fún ẹ jẹ́ ká ṣe báyìí fún. mi ò tí ì rí ní the whole of Edo and Delta níbi tí wọ́n ti ṣe something special fún Very Dark Man lórí pé activism ẹ̀. mi ò tí ì rí anything special láti Delta Edo tí wọ́n bestow on Very Dark Man. mi ò tí ì rí nǹkan iyì kan tó lọ bàbàrà bí tó specially bí every other nílẹ̀ Yorùbá àti ní northern part of Nigeria àti nílẹ̀ Igbo bí a ṣe ń gbé bí a ṣe ń fún lọ́wọ́ bá ṣe appreciate iṣẹ́ ní area Edo Delta mi tí ì rí irú appreciation yẹn bẹ́ẹ̀ yẹn. so èmi rò wípé tó bá ẹ wo irú bàbá wa ìyẹn ọ̀gá tèmi ọmọ tí yín ṣe Sunday Adéyẹmọ Ìgbòho lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ wípé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó máa ń kó wọn láyà sókè. ìgbà kan àwo kan like ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n pè sí orí ètò Bàbá Kọ́lá Olóòtú ọ̀pọ̀lọpọ̀ yín lẹ pè ní Ayẹyẹ Dára ẹ máa bá ṣì fi sọ̀rọ̀ báyẹn pé yẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ yẹn ó ti pọ̀ jù kò yẹ kí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ kò yẹ kí wọ́n sọ lórí show lórí live ṣé wọn ò mọ̀ wípé ó wà lórí. mi ò mọ̀ kankan pa ẹ̀ ohun tí mo mọ̀ ni wípé Bàbá Kọ́lá Olóòtú wọ́n ní ẹgbọ́n lẹ́nu wọn tán ní Chief Igboho ló pe àwọn bọ́yẹ̀ wọ Ìbàdàn náà ṣe pé wọ́n àwọn nǹkan tí wọ́n dẹ̀ ń sọ wọ́n fẹ́ kí Bàbá Kọ́lá Olóòtú kí wọ́n wà wí ẹ̀ wọ́n dẹ̀ èmi dẹ̀ believe pé wọ́n mọ̀ yìí pé Bàbá Kọ́lá Olóòtú wà online so wọ́n fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ mi ò fẹ́ sọ much nípa ìyẹn àbí kò yé yín ìdí ni pé kó tó di fídíò tí Bàbá Kọ́lá Olóòtú ṣe yìí ó ní kan tí wọ́n kọ́kọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ wa náà la rí tí ọ̀pọ̀lọpọ̀ yín pè mí pé Ayẹyẹ Dára àwọn ọ̀rọ̀ kan wà tí Bàbá Kọ́lá Olóòtú sọ ń bẹ̀ bí ìgbà tó mú páàsì Ìgbòho sílẹ̀ ni wípé ó ti ṣiṣẹ́ dé Niger State nǹkan kan pé ọ̀tá ló dẹ̀ yí Chief Igboho ká ó má di wípé wọ́n á máa monitor movement ẹ̀ tó bá rán àwọn èèyàn ní ìbọn láyé ta wà yìí tó yìnbọn tó fògùn náà tó ṣe gbogbo ẹ̀ wọ́n ní tí ò bá ṣiṣẹ́ wípé àìmọye tí wọ́n máa ń yí ọrùn wọn mo dẹ̀ ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má jà máa ronú lọ rí ibi bẹ́ẹ̀ yẹn gbogbo abiyamọ ayé ẹ jẹ́ kí a ṣe kí ni àdúrà wa òun la máa fi tì lẹ́yìn fún because gbogbo wa ti realize pé ibi ọ̀rọ̀ òun ló dúró sí ṣùgbọ́n Bàbá Kọ́lá Olóòtú make mention àwọn ọ̀rọ̀ kan bẹ̀ wípé ìgbà tí Ìgbòho pé àwọn tó jẹ́ àwa Gen Z media online àwa ló fi ọ̀rọ̀ lọ làwọn ò ṣe dá sí ọ̀rọ̀ wọn tó já sí wípé gbogbo ìgbà tí Kúnlé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho inú ayé náà ni Bàbá Kọ́lá Olóòtú wà àárọ̀ ọjọ́ kan èmi ò rí ọjọ́ kan tí Bàbá Kọ́lá Olóòtú bọ́ síta ní ìgbà tójú ogun lè fọ́mọ Adéyẹmọ tí Bàbá Kọ́lá Olóòtú bọ́ síta tó ní gbogbo ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ dìde ẹ rálírandì ọmọ yín nǹkan kan ò gbúdọ̀ ṣọmọ Adéyẹmọ àwa Gen Z media yìí àwa náà là ń gba wájú fún àwa náà là ń gbẹ̀yìn fún gbogbo mídíà ló dìde tán everybody wà la dìde tán ta go extra mile àti gibojú anybody somebody like me mo inherit a lot of ọ̀tá lónìí nítorí Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti Yorùbá Nation a lot of people tó yẹ ká jíjọ wà ni wọn wà pẹ̀lú mi because I am supporting Chief Sunday Ìgbòho ẹlòmíì torí mò ń pariwo Yorùbá Nation ṣé you understand bóyá ìṣẹ̀lẹ̀ sí mi náà ló máa ṣẹlẹ̀ sí àìmọye àwọn other media ṣé you understand so tí Bàbá Kọ́lá Olóòtú bá bọ́ síta tí wọ́n bá sọ wípé àwa Gen Z ni wọ́n gbéṣẹ́ fún làwọn ò ṣe dá sí ìgbà tí Chief Igboho ti wá pè wọ́n nísìnyí tó ti ní pé iṣẹ́ rèé àwọn ọ̀pọ̀lọpọ̀ information tí Chief Igboho dẹ̀ fún Bàbá Kọ́lá Olóòtú mi rò wípé wọ́n fún any media àkọ́kọ́ tá a ti dúró tì wọ́n for so many years ṣé you understand so there are so many medias tí wọ́n pè mí tí wọ́n complain bitterly and all this thing I just have to plead it I just have to beg everyone ẹ fọwọ́ wọnú ẹ má bínú síbẹ̀ bí oníkan bá ṣe ń ṣe nǹkan òun náà lẹ ṣe máa gbà fún kò jù bẹ́ẹ̀ lọ ìyẹn lọ́dọ̀ ti tèmi kí ni mo wá ń sọ débẹ̀ ni wípé gbogbo wa la rí bí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣe dúró tán nílẹ̀ Yorùbá gbogbo wa la dẹ̀ rí àwọn tí wọ́n ń ṣe ajìjàgbara lóòótọ́ àti lódodo wípé ilé lèèyàn ti kẹ́ṣọ̀ọ́ ròde tí wọ́n bá tẹ̀ máa wá ránṣẹ́ sí Ìgbòho ní every other part of Nigeria tó já sí wípé ẹ̀rù ń bà wọ́n àwọn nọ́dẹ́ náà ò ní lè ránṣẹ́ sí Ìgbòho because wọ́n mọ̀ pé wọn kì í kó là àwọn ni wọ́n ń ṣe terrorist lọ́dọ̀ wọn Chief Igboho dẹ̀rẹ́
ìwọ Fúlàní àbí Northerner tó bá ti nílè fi ẹ̀dọ̀ lórí ọ̀rọ̀, tó nílè fọkànbalẹ̀, tó nílè gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn nílẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá, fi ilẹ̀ Yorùbá sílẹ̀, ó ti ń ṣe òun nìyẹn. So kò sọ́jọ́ tí wọ́n bọ̀ wá pé Chief Igboho láti another part of Nigeria for anything of such. Àwọn ara wọn náà jọ máa rúnra wọn pa síbẹ̀. You understand? Nílẹ̀ Yíbò mi wá mọ̀ náà o, mi ní idea bóyá wọ́n lè pè wọ́n or not, but ohun tí mo mọ̀ ni wípé along the line nígbà tá à ń ṣe Yorùbá nation lọ, ẹ mọ̀ pé àwọn Biafra náà wà, so there was a period tí wọ́n sọ wípé a ní láti kó papọ̀, tí èmi dẹ̀ fi system sún sẹ́yìn láti jẹ́ kí Yorùbá nation àti Biafra, because Biafra ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́, àwọn àti gọ́ọ̀mẹ̀ntì ti fàfáàfà, oríṣiríṣi ni ó ti ṣẹlẹ̀. Tí Yorùbá nation tá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ títí wa, tá bá wá lọ fi ta lọ ń kó papọ̀ pẹ̀lú àwọn táwọn àti gọ́ọ̀mẹ̀ntì jọ ń ṣe tàtàtà débi tí Nigeria government tí wọ́n ti declare Biafra ní terrorist group, you understand, terrorist organization. Tí Yorùbá nation bá wá sọ wípé àwọn lókù tó fẹ́ bá ṣe, a jẹ́ wípé àgùntàn tó bá bá járìn á jẹ̀gbẹ́. Ẹ má ṣì mí gbọ́, mi ò condemn Biafra, oníkálùkù ń jà fún ìran, àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe. Torí ẹ̀ tó bá ti ń sọ pé Biafra àti Yorùbá nation, tó bá notice mi mo máa ń fà sẹ́yìn gan ni. Mo ti fi lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, àwọn tó mọ̀ jù mí lọ, wọ́n jẹ́ kí n mọ̀ pé no go area ni dára, don't. So tí mo dẹ̀ máa sọ fún Chief Igboho ń gbà yín pé bàbá ẹbí kámídà, èyí tó yìí bá yípo ẹja fèsì yẹn, ẹ má tún lọ dá sí títí side ibẹ̀ yẹn. You understand? Ìyẹn ní ti ilẹ̀ Yíbò. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá tíá. Gbogbo wa la ríṣẹ́ tí oníkálùkù ń ṣe, kì í ṣe Chief Igboho nìkan ló jẹ́ activist, àìmọye àwọn other brothers and sisters wa. So inú ilé báyìí láti ń kẹ́ṣọ́ ròde. Èmi rò wípé láti inú ilé níbi tí wọ́n ti bí Very Dark Man tó bá wá di kàráǹgídá wípé wọ́n ní láti fi oyè jíjẹ dá lọ́lá, ṣé àwọn tí wọ́n jẹ́ ọmọ tí òun jẹ́ ọmọ wọn nílùú wọn appreciate ẹ̀ ni, àbí báwo ló ṣe jẹ́ tí àwọn ará ìlú ẹ̀ àtọba àti ìjòyè tí wọ́n recognize ẹ̀? Irú ìwà wo ló ń wù, irú kí ló ń ṣe ní ìlú ẹ̀ tí wọ́n ṣe recognize ẹ̀? Because oyè yìí tó bá di kàráǹgídá wípé dandan activist lè jẹ oyè, ìlú ẹ̀ ní bá sọ wípé kó ti kọ́kọ́ jẹ oyè yẹn, ó máa ní iyì, àbí kí lẹ ní mo sọ? Bí mo rí tó bá jẹ́ wípé ìlú ẹ̀ ni wọ́n ti kọ́kọ́ fi oyè yìí dá lọ́lá, mi ò rò wípé a lot of people máa sọ̀rọ̀, mi ò rò bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè sọ̀rọ̀ o, ẹjọ́ ṣẹ̀ṣì ń gbọ́ mi ò rí kọ́mẹ́ǹtì yín o, ẹ má bínú. Okay, mi ò rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa sọ̀rọ̀, mi ì dẹ̀rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa bínú, mi ì dẹ̀rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa wà highly disappointed in him, because wọ́n wò pé yes, ṣebí ìlú ẹ̀ ni, àwọn ọba ìlú wọn ni wọ́n appreciate iṣẹ́ ẹ̀ ni wọ́n fi dá lọ́lá. Bóyá tó bá wá di wípé bí irú Olúwo ṣẹ̀ṣẹ̀ wá ṣe lé báyìí, táwọn kan bá wá sọ̀rọ̀ á di wípé ṣebí wọ́n ti fi joyè nílùú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, so kò sí big deal. But fún oyè àkọ́kọ́, olólùfẹ́ mi you're welcome, fún oyè àkọ́kọ́ tó máa kọ́kọ́ jẹ, tó bá tún máa wá jẹ oyè, Very Dark Man gbọ́ Yorùbá dáadáa, ó sọ Yorùbá dáadáa. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tí Very Dark Man ò mọ̀. Very Dark Man ò lè sọ fún wa wípé òun ò rí gbogbo ìgbésẹ̀ tí Sheikh Gumi Olúwo, torí èmi a máa fi Sheikh Gumi sí, ṣe mọ̀ wípé pàdípàdí wọn ni àti ti Sultan pàdí Sultan ni. Tẹ́ bá dẹ̀ wo ẹnu ọjọ́ mẹ́ta yìí, ẹ rí wípé Olúwo invite àwọn ẹlẹ́hàá kan wá. In fact, wọ́n yẹ jókòó síwájú ẹ̀ ní inú pálásì yẹn tí mò ń rí píṣọ̀ yẹn, ẹ̀rù gan ń bà èmi. Téèyàn bá wá rí yín bẹ́ ṣe pọ̀ yẹn nínú òkùnkùn, ikú ti dé nìyẹn, èèyàn á máa sá lọ ní lálálá, wá múyàn tì, torí èèyàn onímọ̀ ìpele ìhà nìyẹn bẹ́ ṣe rí yẹn. Ẹjọ́ kí ló dé tó Olúwo àyàwó ẹ̀ kó rí bẹ́ẹ̀ yẹn? Ìyẹn nǹkan. Ní ìgbà tó Olúwo máa tẹ̀síwájú, ẹ ṣeun o, wọ́n ní ẹ bá wa power tap lórí TikTok o, ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ń bẹ̀, ẹ fún mi ní support, ẹ máa bá mi power tap, ẹ má jẹ́ kó gbé wa wálẹ̀. Thank you for doing so. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ dá sétò, send in your request, máa gbé yín síbẹ̀. Àbí kò yé wa? Tá bá rí lẹ́yìn àwọn ẹlẹ́hàá, ó tún invite àwọn ará Saudi, gbogbo wa la rí.
tó sọ wípé níbi tó ọ̀rọ̀ dé dúró nísìn òun fẹ́ denounce, òun fẹ́ disown origin òun, wípé Ilé Ifẹ̀ lòun ti wá, òun ti kọ̀ ọ́ sílẹ̀, wípé òun ò wá láti Ilé Ifẹ̀ o, láti ìsìn lọ Saudi, ọmọ Saudi Arabia lòun. Ẹ wá gbọ́rọ̀ burúkú lẹ́nu òpònú. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n fún pálí? Ṣèbí pálí Canada ló wà lọ́wọ́ ẹ̀. Kí ló dé ìgbà tí Olúwo máa fi Very Dark Man jẹ? Kí ló dé tí òfòye Saudi Arabia kò fi jẹ? Ẹ kalẹ́ mà, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kalẹ́ òye dára. Ẹ kalẹ́ mà. Ẹ kú iṣẹ́. Yes. Ṣé ẹ rí Very Dark Man gẹ́gẹ́ bí èèyàn kan tó serious? Kò kí ń ṣe activist nìyẹn tó yẹ pé nǹkan tó bá please ẹ̀ nìkan ló máa ń dá sí. Ẹ rí pé òun àti Olúwo wọ́n fi wà jọra wọn, unnecessary publicity káàtì ẹgbà pé òun wà partisan sometimes. Mo mí pé ó máa ń jà fún nǹkan tó bá fẹ́ tó believe in. Ẹlòmíì ìjà tí èmi ìfẹ́ define nǹkan tí Very Dark Man ń ṣe. He's just a loud blogger. Èmi ò rí as an activist. So mo lè rí as ẹni tí ò tún fi gbogbo ara serious. So ó dẹ̀ like publicity. Olúwo náà like cheap publicity. So ojú wọn gé fún ọmọ ìyájọ ni wọn. Ṣé tí Olúwo bá máa wá jẹ oyè ṣé Yorùbá land ṣó ní bàbá ṣé Yorùbá land sọ pé mi ò mọyè tó fi jẹ of Woland not of Yorùbá land fún ìgbésẹ̀ tí wàá mọ̀ pé aláìní kan ṣe troublemaker of Nigeria. Aláìláròkulẹ̀ òun lorúkọ àtẹ̀tòkìtò síbẹ̀ ti rí ṣé ẹ ti rí bí Very Dark Man náà ṣe ń jò lọ́bẹ̀ tó ń ṣe yẹ̀yẹ́. I don't see that the serious everybody look on mess, it's just a messed up something. Bọ̀ màámi, ẹ kàn sọ bẹ́ẹ̀ wípé àwọn èèyàn take wọn serious. Do you know it's a slap on Yoruba's face, on our culture? Ìyẹn ni wọ́n fẹ́ sọ ń sìn àwa fúnra wa ń sìn nígbà tí wọ́n bá di àtúnkún ọbẹ̀ àdàtúnṣe. Àwọn oyè kankan, àwọn kankan wà nílẹ̀ Yorùbá ẹ̀ tá à ń pè lọ́ba tó baálẹ̀ ni wọ́n. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn lẹ́yìn baálẹ̀ wọ́n tún ní oyè kan tí gbogbo wa kò máa ń pè ọba. Àwọn ọba kò mọ iye ara wọn mọ́. Wọn mọ iṣẹ́ tó yẹ kó ń ṣe. So we need to redefine all those things. So Akèrègbè ló dẹ̀ máa júwèé bí ta máa fokùn sí. Ṣé get me? So ẹ kò sí ta lè ṣe. Màámi mi mọ̀ bóyá ẹ gbọ́ nígbà tí àwọn ará Saudi wá bá tí wọ́n wá kí torí kinní yẹn wà online tó ní nísìnyí o òun fẹ́ disown pé ọmọ Yorùbá lòun ò wá láti Ifẹ̀ o wípé òun fẹ́ faramọ́ ọmọ Saudi pé ará Saudi lòun. Ọ̀rọ̀ yẹn lójú ti tèmi àti létí mi bẹ́ẹ̀ ni wípé ó wúwo díẹ̀. Mo dé àtìgbà yẹn mo wá ẹ̀sẹ̀tì wípé àwọn afọbajẹ ní Ìwó àti the rest of Council of Obas ọ̀rọ̀ yẹn wúwo fún ilẹ̀ Yorùbá. Kí ló dé tó ṣe jẹ́ wípé anybody kan lè máa ṣe anyhow nílẹ̀ Yorùbá ṣùgbọ́n táwa ta jọ ọmọ lọ́wọ́ wọn ta bá try láti correct àwọn kìíní tó máa ń rí wa bí aláìdá. Ẹgbẹ́ tí wọ́n tó ṣẹlẹ̀ kò sí àgbà mọ́ nílẹ̀ Yorùbá. Àwọn àgbà tó wà bẹ́ẹ̀ gan wọ́n kọ́ lẹ́rọ wọn wò ní because ọmọ tó bí gbogbo àwọn tó wà lẹ̀ gan wọ́n ti di vagabond. Bẹ́ẹ̀ bá ẹ wo ọkọ tó ṣẹlẹ̀ ní Valentine tọ́nà bá wọn kó àwọn tá a ti ń sunkún kọ́ bá kó wọn jáde. Ẹ wo bó ṣe distort gbogbo àwọn dídí a whole man tó jẹ́ military officer ó jáde ó explain nǹkan táwọn ṣe. Àwọn kan dẹ̀ distort ẹ̀ látòkè ṣọ́mọ làwọn wọ̀nyẹn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lù ú tí ṣódìgbà tí nǹkan kan máa ṣẹlẹ̀ eventually I don't even see number one mi ò rí Nigeria as a nation mọ́. Mi ò jẹ́ rí Yorùbá ó láṣẹ pariwo pé ẹ jẹ́ ká tètè máa lọ. Tó bá máa fún wa ní ìdára kan fún wa ká lè padà lọ gbé values wa àti culture wa lárugẹ ká lè tọ́jú àwọn ọmọ wa ká lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká lè fọ̀nà wọn tí a bá ṣe yẹn kó sí bó ṣe bá wa lọ nìyẹn. Alágbàmọ́ ìgbà táwọn bàbá wọn lọ́wọ́ ti kú táwọn èèyàn ṣe alágbàdà bí ọ́fà ní Yorùbá ṣe rí. Bàbá lọ́fà nílẹ̀ wọ́n kàn máa pariwo bó o ṣe dáadáa fún wàhálà they don't even have direction. So ṣé àwọn tí wọ́n ní direction lẹ́fẹ̀ẹ́ máa sọ pé wọ́n fẹ́ ọkọ̀ jọba wọ́n fẹ́ ọkọ̀ jẹ olóye wọ́n wo Olúwo ṣé kò yẹ irú Olúwo yẹn ṣé kò yẹ kọ́ ti dìbò ṣẹ̀ ti fẹ́. Because èèyàn tó sọ wípé òun ń ṣe Yorùbá ìgbà tó ti mọ̀ wípé ò sí lára wa mọ́ ewé làbúrò yìí máa hold the title tó belong sí wa. Náà ni ẹgbẹ́ ọlọ́fin máa dá lẹ́jọ́ nígbà tí ó bá yá ẹ ṣàjẹkùn máa pàlẹ̀ bọ̀ right now àlágbà àti ẹ̀lẹ́yàn kankan akọ̀wọ́ kálukú akọ̀wọ́sẹ̀mọ̀ we're struggling to hold forth wọ́n bá ètò òun lè ṣe máa rí tẹ bá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa join wọ́n máa identify because there is no
actually one force ká tiẹ̀ sọ́pá ní òye yín tẹ̀ bá sọ̀rọ̀ àwọn èèyàn sáwà náà bá sọ̀rọ̀ tó because we needed someone láti ẹ̀ dìde pé báyìí ni ẹ wọ nífẹ̀ẹ́ kò ní sọ̀rọ̀ anybody torí tó bá sọ̀rọ̀ gba àwọn tó máa I don't even know òun gbọ́ òun I don't even know ìjà ẹ wò. bàbá ní bàbá gan mọ̀ wọn rẹ̀. ó mọ̀ wọn rẹ̀ Olúwo is just a clan is a clan. ó ṣáà ń tẹ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lójúmọ́lẹ̀ pé kí ni wọ́n fẹ́ ṣe nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ nìyẹn. ṣé wọ́n ti ní nǹkan àṣírí ṣáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti ní nǹkan àṣírí má jẹ́ kétí gbọ́ má jẹ́ kójú rí lọ́wọ́ Olúwo ni. kí ló tí ì ṣe fún tó sú wọn gbogbo àtìgbà tó Olúwo ti débẹ̀ ó fìgbà kan sọ wípé òun ti di Aláàfin of Ìwó it's a slap on Ọ̀yọ́ títí di èní kò sí kankan tí wọ́n rí ṣe sí oríṣi ó fìgbà kan sọ wípé emir lòun kí ni àwọn àgbààgbà ń wò what is the meaning of all this gbogbo nǹkan tó Olúwo ń ṣe láṣegbé then tí ọba mi bá dìde lọ́la tóun náà wá ṣe worst ju tolúwo ṣe é máa fẹ́ sọ wípé ká caution ẹ̀. àní Olúwo àti gbogbo àwọn ọba àtàwọn èèyàn tó wà nílẹ̀ Yorùbá orí wọn ti tẹ̀ wá ní báyìí àwa tá a ṣì mọ values àti tradition wa wá ní ká ṣára wa ní ká máa wọ̀ jẹ́ tó ń pàdé agbára bá di ọwọ́ tiwa àwa la máa ṣó àgbà òsì mọ́ àgbà òsì ìlú bàjẹ́ máa ń gbọ́dọ̀ máa ń sọ ọlọ́mọ ẹ̀ka gbà. balẹ̀ ilẹ̀kù ilé dahoro. àgbà ti jọ́ nílẹ̀ Yorùbá. màámi ajé tán ọmọ bíi love you ma. ṣé mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tó àti ìwò ìgbà tó ní máa bọ́ lójú mi ṣé ilẹ̀ Yorùbá náà ló dàbá ìtọ́ba làmà dàbá ìmà nírọ̀ kò ságbà mọ́ kò séyàn mọ́ àwọn ọmọ wa tó nǹkan tá à ń sọ mọ́ bàbá sọ wá máa sọ bí so it's a pathetic situation o. irú àwọn ọmọ ìlú nǹkan tó ń ṣẹlẹ̀ tí wà ló jẹ́ kí Olúwo yẹn gan lè máa jà sọ́ba òye yìí wọn tábà ti fi rọ́ọ̀tì tí ọ̀rọ̀ irú Olúwo yẹ kó ẹ báyìí máa jà sọ́ba forever and ever nílẹ̀ Yorùbá so ìgbàta ti rí lórí àpèrè láti mọ̀ pé nǹkan ti ṣe Yorùbá nǹkan ti ṣe wá tó pọ̀ so bẹ́ẹ̀ mi ò mọ̀ mi ta ti fẹ́ bẹ́ẹ̀ Olúwo is just there labalábá ni tó máa fòfin ìgbẹ́jọ́ àdìkò wọnú ẹmu jẹjẹjẹ ayẹ gbèsè tó àbámọṣẹ wà yẹn àwọn èèyàn ló ti máàkì ló ti pọ̀ jù tó bá wù kó máa fẹnu ara ẹ̀ sọ gbogbo ohun tó sọ yẹn ṣe rò báwọn èèyàn kọ́ lẹ̀ bọ̀dí kó tèmi máa wá fẹ́ sọ ni pé Yorùbá ti wá wà káwọ́ lè jù kọ́tẹ́ ìṣèlú náà máa sọ mo gẹ̀ẹ́tì kọ́tẹ́ ìsọ everybody sáré wọ́n kórè wá bẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n kórè wá bẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀. tí individual ò bá lè sọ àwa náà expect kí individual sọ̀rọ̀ bó jẹ́ àwọn afọbajẹ ni bó jẹ́ àwọn council of obas Olúwo òde position Olúwo ṣàlẹ̀ override gbogbo ọba ilẹ̀ Yorùbá. ok tí afọbajẹ ò bá lè handle Olúwo ṣé position Olúwo nìkan ó lágbára ju gbogbo ọba ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní gbogbo wọn ti pín yẹlẹyẹlẹ Olúwo fúnra lára ẹ̀ ló sọ ó ní àwọn ọba tó jẹ́ mùsùlùmí tí wọn ò wọ̀ pè bí ó náà ní gúrùpù títí wọn àwọn ọba tó wọ̀ pè bí ó ní gúrùpù tó já sí wípé tí àwọn ọba bá wá sọ wípé wọ́n condemn attitude tó ń ṣe bóyá àwọn ọba tó wọ̀ pè bí nìyẹn wọn ò ní right láti condemn or what. dépò yẹn kẹ́ fi máa kọ orúkọ ẹ máa kọ àwọn tí ò tiẹ̀ ní ẹ̀fà yọrí táwọn fẹ́ ti jọba mọ́lẹ̀ Yorùbá ó ń fún wa lọ́wọ́ ni náà tó bá ti fún wa lọ́wọ́ bẹ́ẹ̀ yà máa kọ́lẹ̀ ẹ̀dẹ́ni mo rí ìsábì tí wọ́n máa ní pé kí Ìgbòho má sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ tí ò bá sọ̀rọ̀ ká ló fẹ́ máa sọ̀rọ̀ ṣé gbogbo wa fẹ́ dákú kú ni ṣé a máa dákẹ́ kú ni àwọn káwọ́ọ̀tì òṣì wọn á ní kó yọjú wọn ní ọgbẹ́ tó yọjú wọn máa sọ pé kó má sọ̀rọ̀ kọ́ kí ni bàbá làwọn fẹ́ ṣe àdínlẹ́yìn sọ̀rọ̀ èèyàn kan sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀. mo ti ṣe show mo ti béèrè pé yàtọ̀ fún ọ̀rọ̀ sísọ Chief Igboho is there any other thing tí ẹ̀ tún láìkì nípa wọn ní kò sí a jẹ́ wípé níbi ọ̀rọ̀ yẹn a máa manage wọn ni. a máa sọ̀rọ̀ yàrá wọn a máa sọ̀rọ̀ anybody tó bá fẹ́ sọ̀rọ̀ kó tún join yẹn ṣàmàdákẹ́kù ni òun nìyẹn káwọn jẹ kó máa bólúwò báwọn kan ṣe máa kò yẹ kó ṣolúwo kò yẹ kó ṣe àwọn in fact yìí dára ọ̀rọ̀ wa in fact ẹ̀mí ò mọ̀. ẹ má jẹ́ kó sun yín màámi ẹ máa rò ipá ti rojọ́ àbí àwọn ẹjọ́ tá à ń rò yẹ wo iye ọdún tá ti wà lẹ́nu ẹ̀ màámi kó tó di wípé torí Yorùbá nation àwa la everybody lóhùn everybody ń sọ̀rọ̀ nísìn so kó tó di ìgbà tí Yorùbá nation dé ta bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ condemn àwọn nǹkan tá a fẹ́ ǹjẹ́ ó lé anybody tán bí ire ńlẹ̀ Yorùbá tó lè lanu sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ kò sí ìyẹn lè fi máa mọ̀ tí ò bá wá jẹ́ wípé ọpẹ́lọpẹ́ ariwo tá à ń pa àti ọ̀rọ̀ tá à ń jẹ eléyà sọ̀rọ̀ spíkà eléyà bọ́ síta blọọgì eléyà gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣéyìn ò mọ̀ wípé
ilẹ̀ Yorùbá ìbá ti dojú délẹ̀ pátápátá, gbogbo nǹkan ìbá ti bàjẹ́. Òun ló sì ń yẹ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́, ló ká wọn lọ́wọ́ kò. Ìwọ àtẹ̀mí ò gbúdọ̀ dákẹ́. Ṣóyìnbó ni kó wá bá wa ṣe ni, màámi kò gbúdọ̀ sun yín o. Tó bá wá sun yín kí ni kí somebody like me ṣe? Ẹ wo ó ṣe ń sọ pé àwọn náà máa ní adégún, àwọn ọmọ aládé òkè. A ti mọ̀ pé bẹ́ẹ̀ ni àjọ máa yí wọnú ara wọn ní títí ta fi máa gẹ́ẹ̀tì the actual thing ta fẹ́. A máa gẹ́ẹ̀tì ẹ̀ ṣàjẹ́kọ́lù máa kọ́ ti sísá rẹ̀ sílẹ̀ gbogbo. Bí nǹkan tó lúwo bá ń ṣe tí àwọn àgbààgbà wa bá bẹ̀rù ẹ̀ tán ti ní nǹkan àṣírí sábẹ́ tán lè sọ. Àwa aráàlú ẹ jẹ́ ká máa sọ. Ká fi sọ àwọn àgbààgbà lẹ́nu àtolúwo, ẹ jẹ́ apariwo síta. Anybody tó bá condemn Olúwo, ẹ má pa mọ́ lẹ́nu. Olúwo ti yẹ̀yẹ́ ìran Yorùbá, ó ti disgrace yìí, ó disgrace wa, ó disgrace culture wa, àṣà ìṣe everything wa. Gbogbo nǹkan Yorùbá lolúwo máa ń condemn tó dẹ̀ máa ń praise outsider lé lórí. Àwa náà tá a bá bojú ẹ̀ jẹ́, tá a bá everything ẹ̀ jẹ́, kẹ́nìbọ̀dì má dì wá lọ́wọ́ mú. Bẹ́ẹ̀ ni. Olúwo lè lọ sí any part of Yorùbá land kí àwọn youth tó wà ńbẹ̀ kí wọ́n dì síta. Ló bá páàkì mọ́tò kí wọ́n lọ bá wípé you are disgracing us, káwọn gan disgrace yẹ because ó ti sọ àgbàdo mọ́dì, ó ti lọ àmúṣeré fẹ́dìyẹ. Ó lè máa tẹ orí àpèrè yẹn, ó ti yẹ̀yẹ́ already. Ó ń gbé nọ́ọ̀tì sókè, ó ń promote northerner, the same terrorists, the same set of people that are terrorizing Nigerians, that are buying Nigerians. Olúwo ò ever condemn wọn rí. Àwọn wo ni wọ́n sponsor terrorism? Ṣé àwọn kan? Àwọn wo ni wọ́n ń re náà ṣe terrorism? Àwọn kan? Àwọn wo ló ṣe jihadist? Àwọn ni the same set of people ní north, the same set of people lolúwo gbé sórí tó ń promote lójoojúmọ́ tó dẹ̀ ń condemn àwa ọmọ Yorùbá tá a fọwọ́ síbi tó wọ́n gbé. Ẹ ṣé màámi, ẹ jẹ́ ìyọ̀dá yín torí kọ́ọ̀lù pọ̀ kí wá lọ sórí TikTok. Ẹ ṣé gan-an. Bless you, sister. You are welcome, ma. Ẹ má bínú o, ẹ̀yin tẹ́ pé ẹ padà pé wọlé, ẹ̀yin tèmi lórí TikTok, Mr. Kilo, kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn? Iṣẹ́ bẹ̀rẹ̀. Okay, kí Bami Kilo ẹ ó dọ̀ ẹ má bínú, bàbá 20 wọ́n fẹ́ sọ̀rọ̀, tó bá sọ̀rọ̀ tán Mr. Kilo kẹ́tẹ́kọ̀. Ó yá ẹ máa sọ̀rọ̀ yín. Lórí ọ̀rọ̀ Rashidi tẹ́ sọ. Dádì mi ẹ bá wa gbé ohùn yẹn sókè díẹ̀ o. Lórí ọ̀rọ̀ Rashidi tẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ wọn dáadáa. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ ká mọ̀ ṣe ń gbọ́ wọn. So lórí ọ̀rọ̀ Rashidi, nǹkan tẹ̀mí kàn sí pé number 1, ó fẹ́ jẹ́ ó tún fẹ́ relevant níṣẹ́ mọ̀ nǹkan pé ó ti òkú ẹ̀ ti wò òkun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ní. So ó dẹ̀ mọ̀ nǹkan pé wọn ò gbóhùn. So ó ti ń lọ sí relegation. So ó dẹ̀ wò pé kí ni nǹkan tóun tún lè ṣe báwọn ayé tún máa gbà á. That is number 1. Number 2 ní nǹkan pé gẹ́gẹ́ bí nǹkan tí mọ́mì wa sọ ń sìn pé àwọn àgbààgbà ò sí lóòótọ́ ni. But a lè sọ ń kọ́ pé tá bá ní kí wèrè sin òkú ìyá ẹ̀ á sun jẹ. Ṣẹ́rí Rashidi, èmi ń wò kọ́ pé bóyá àwọn àgbààgbà yẹn bóyá mò ń wò ni o bóyá wọ́n dúró de ìgbà tó bá máa sọ ń kọ́ pé ó máa sign ó máa deny finally ń kọ́ pé òun ò ń ṣọmọ Yorùbá òun ti dọmọ Saudi bóyá gbà ẹ̀. Ẹ bọ̀ ó ti sọ ó lóun ti ìgbà táwọn kan wá láti Saudi tí wọ́n wá bá tó káṣọ aṣọ òkè sí wọn lọ́rùn ó wà lórí pépà online ó lóun ti denounce òun ti disown wípé wíwá òun ṣíṣe òun pẹ̀lú Ifẹ̀. Ìwọ tó bá dẹ̀ ti sọ wípé o ní kankan ṣe pẹ̀lú Ifẹ̀ ó ṣe ìran ọmọ Yorùbá nìyẹn ó ní àwọn ará Saudi lòun gbámú nísìnyí adẹ̀ṣí ń dúró káàdẹ̀ ti gbọ́ nǹkan kan online wípé òkè ìgbà tó ò ti ṣọmọ Yorùbá mọ́ òye tó o jẹ́ Yorùbá ló ní orí àpèrè tó jókòó sí tó ti ń fẹlá àwa la ní gbé ẹrù wa sílẹ̀ àbí kí lẹ feel. Bẹ́ẹ̀ni ó yẹ kó gbé sílẹ̀ ni ó yẹ kó ọ̀rọ̀ lóye ni. Ẹ bá wa love ẹ bá wa like ẹ bá wa share o God bless you as you do so. Because kó má dàbẹ́ ní pé a tún dá ọ̀ra wa padà sẹ́yìn ṣebí ńgbà tí Ọọ̀ni of Ifẹ̀ tán fi bàbá kan jẹ oyè bàbá kan nìbàdàn mo ti gbàgbé orúkọ wọn. Sanusi tán fi jẹ Ọ̀kanlọ́mọ of Yorùbá land àbí. 48 hours 2 days ni Aláàfin fún wọn. Ẹsẹ̀kẹsẹ̀ ní Akeem Adésànkọ́ pé òun fún
Ọọ̀ni of Ifẹ̀ ní 24 hours àti 48 hours kọ́ withdraw kìíní yẹn pé òun lòun ní ẹ̀tọ́ láti lè máa fi yàn jẹ anything Yorùbá land. Kò kétí sápò ń sìn náà kìrẹ́ ṣe ń pé bóyá inú wo lẹ̀ ló ń gbé náà ṣe bó ó ṣáà ti máa rí àdẹ̀ tí gbọ́n kọ́ pé Olúwo fi very dark man jẹ kinní kan of Yorùbá land. Ó yẹ kó fóun náà ní 24 hours ń pé kó withdraw ẹ ni. Bọ̀ǹgbà tẹ́ pé irú ròǹborùn náà méjèèjì òun náà méjì ó wá yẹ ká kí mọ̀ wá dé ó yẹ kó sanction òun náà ní ìsìn kan pé òun náà fún ẹ ní 24 hours. Bọ̀ǹgbà tẹ́ pé Asínwín bá ṣe èrè dáná náà méjì. So Olúwo fúnra rẹ̀ àwọn tó wà nínú Ìwó ẹ rí pé kò jáde kúrò nínú Ìwó ni kò lè jáde tó bá lọ sí another state mo bẹ́ẹ̀ tí ń yèyè àwọn yúùtù wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀. Mo doubt ẹ. Inú Ìwó náà ló ti ń rómìnà bá ló ti ń káàkiri ló ń gara káàkiri ló ń gbé umbrella tí ò wúlò káàkiri. Ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ kó jáde kúrò nínú Ìwó yẹn kó lọ sí another state kó tiẹ̀ wá sẹ́kọ̀ọ́ lásán. So òun náà máa mọ̀ wọ́n máa yẹ̀yẹ́ kò tiẹ̀ lè wá ná kò tiẹ̀ lè wá. Àti tírèènì ti gbà àárín òun àti Elégùṣì ká ó ti gbà àárín òun àti tipẹ́. Ta ló fẹ́ wá bá lẹ́kọ̀ọ́? So nǹkan tí mò ń dúró dè sí ni nǹkan pé àwọn ará Ìwó yẹn gan fúnra ara wọn ṣe bọ́ ní baálẹ̀ wọn ní youth wọn ní kò ṣókò gbogbo wọn gọ́vnà gan ṣé gọ́vnà gan ò lè yọ ni gbàtẹ́ pé ijó nìyẹn gan jó kiri yìí tó tiẹ̀ báyẹn gan apá kò tiẹ̀ yé wa. Gọ́vnà ẹ má expect any action from bàbá Ìmọ̀lẹ̀ torí èyí tó bá wọn lọ́wọ́ yìí wọ́n ṣe máa win ní second term ni wọ́n bá náà fẹ́ gé orí èèyàn gan l'Ọ́ṣun state báyìí kò kàn tó bá ti máa fún wọn níbò so. I don't know. Àbẹ́yìn orí bọ́yẹ àtàkì ara wọn ní Ọ̀ṣun state ni ẹ mọye èèyàn tó ti kú báyìí politically wọ́n àtàkì ara wọn APC àti PDP gbogbo wọn accord. Ó yẹ kán parí àwọn àgbààgbà yẹn kàn kó wọn sínú gálò ni. Ẹ ṣe ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù díẹ̀ ẹ kálẹ́ o ẹ kálẹ́ dádì. Ọlọ́run jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì mú wa. Ẹ kálẹ́ sà ṣé dáadáa lẹ́wà. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú happy weekend to you sir. Tọ́nu máa kàn dé ni. Àbí o ẹ má bínú. Tọ́nu kan. Ó dàbẹ̀ pé mi ò sí lórí rẹ́gísítà yín mọ́ mi ò sí ẹ ti yọ mí kúrò lára fáǹsì yín. Ọlọ́run máa jẹ́ we stand gidigba we join àtẹlẹpọ̀ títí ti eternity ní dádì. Ẹ má bínú gbogbo ìgbà tẹ́ bá pè ó yẹ kẹ́ mọ̀ pé ọmọ yín náà máa busy díẹ̀ do this and that. Mo tún pè yín jẹta láìsí ẹ̀sìn lórí show. Ẹ má bínú dádì ẹ má bínú lọ́bí kò yí sí ẹ wọ́n pé ìlú òyìnbó àkírí supporter kankan àkíní help àkíní anybody to support you are to do everything. À ń gbọ́ yín dádì torí kọ́ọ̀lù pọ̀ gan ni ẹ bá wa go straight to the point dádì ẹ bá wa go straight to the point 2 minutes kọ́ọ̀lù pọ̀ gan. Mo fọwọ́dù kankan sí yín ní during the week yìí mo rí pé ẹ ti ẹ̀ ṣí láìní mi rárá. Mo kàn fẹ̀kẹ́ lọ gbọ́ voice note tí mo ṣe yẹn. Kẹ́lẹ́ bá make a correction lórí. Okay sir, I will do just that. I promise you sir. I will. Bóyá after the show. Bóyá after the money show. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi lọ sọ́dọ̀ mi kẹ́kọ̀ọ́. Okay sir. Kẹ́lẹ́ mọ orúkọ rẹ̀. Ẹ ti mention kan yẹn nínú programu tẹ́ ẹ̀ sọ nísinsìnyí o nínú programu tẹ́ ṣe. Okay. Ẹ ti mention kan tí mo kọ síbẹ̀ yẹn kan tí mo sọ síbẹ̀ yẹn ẹ ti mention yẹn. Okay dad. Kò ṣe é ṣe put yẹn yẹn but Ọlọ́run akọ yín mọ̀ sí. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣe ti ẹni fọmọ ṣe ẹni fọkọ ṣe ẹni fara ń ṣe àsìkò tí Yorùbá bá dínú náà wọn ní fi ń ṣàwádìí. Àmì ò ti gbogbo wa àṣedébìrì. Yorùbá á jọ jiná fún gbogbo àjẹrí. Àmì sà. Ẹ jọ ẹ ṣàkàn bá mi gbé Olúwo ẹ bá mi gbé lọ sí Àrò lábẹ́òkúta wọn lọ jẹ ọpọlọ ẹ o. Àrò ní kẹ́kẹ́ lọ àbíkẹ́ Yábà apá òsì wọn gbé lọ síbẹ̀ kan lọ jẹ ọpọlọ ẹ o. Ṣẹ́rí tó bá yẹ ká mo ti sọ fún yín nígbà kan rí mo ní Yorùbá ti wà ní 30% wọ́n fẹ́ fi eradicate Yorùbá pápátá kọ́lọ́n tó lo òun fún wa
nísìnyìí a ti ń wà ní 45% báyìí àti ẹ̀ ti wọ 50%. tẹ́rí olúwo tá a bá ṣọ́ra tá a bá kàn ń wò báyìí tá a ń wò báyìí àtikúlálẹ̀ àwọn ọmọ Ìwó tó jọba lé lórí ó dàbẹ́ ní kó ti kó àwọn ìlú yẹn ó ti kó wọn sínú agolo ó ti rí èèyàn kan ṣí fún un ó dẹ̀ ti kó wọn sínú agolo tá ẹ bá wo very dark man dáadáa Ṣàngó ni kíní gbà lálejò tí ó mọ̀ lórí gbogbo ìmúra àti Ṣàngó mú pátá òun ni very dark man mú. ẹ bá wa love, ẹ bá wa like, you support our show. God bless you as you do so. So nǹkan tí ó pé kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò sí bó ṣe máa jẹ́ tó máa eradicate gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tí òun nìkan fẹ́ kó àwọn ọba ilẹ̀ Yorùbá sínú àgùntàn kò possible kó wọn. Exactly. ká má tiẹ̀ bẹ̀rẹ̀ látòrí Ọọ̀ni of Ifẹ̀ ká bẹ̀rẹ̀ látòrí àwọn tó ká bẹ̀rẹ̀ láti Aláàfin Ọ̀yọ́ ọba Olúbàdàn Àtaọ̀jà Aláké of Ẹ̀gbáland Àkárìbó Rẹ́mọ kọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ láti gbogbo ọ̀dọ̀ wọn yẹn ṣé gbogbo àwọn yẹn ò lè ṣe mítìn papọ̀ ni tàbí ẹni wọ́n máa jẹ́ kẹ́yìn nípa Yorùbá jẹ́ mọ́ wa lónìí. torí kò yé mi mọ́ o torí tó bá bẹ́ẹ̀ ni pé wọ́n ń bẹ̀rù very dark wọ́n ń bẹ̀rù Olúwo. torí táwọn bá ṣọ́ra ń sìn táwọn ọmọ Ìwó bá tètè ṣe mítìn ṣebí ìlú kan ni wọ́n ní ọba bẹ̀ ó ṣe kíní tí ó ta sí àgẹ̀rẹ̀ sórí kíní tí àwọn ọmọ ìlú yẹn dìde tán dé ọba kúrò. ó dà pé áìdá ìpínlẹ̀ Oǹdó àbí Èkìtì ló ti ṣẹlẹ̀ ti gbàgbé orúkọ ìlú yẹn. wọ́n ní wọn kì í joyè yẹn láàfin pé ó ní ìta ibi tí wọ́n ti máa ń jẹ oyè yẹn wọ́n lóun wá sọ pé láyé àfin ló ti máa jẹ tó wá ń gbé àwọn ọmọ ìlú yẹn ṣépè. tí nǹkan yẹn ẹ̀sìn àwọn ọmọ ìlú yẹn ò tí ì bọ́ náà ìkíní nìsín. but wọ́n gbóhùn pọ̀ gbogbo ìlú yẹn wọ́n pa ohùn pọ̀ wọ́n lé ọba yẹn kúrò. kí ló dé ṣé ó ti kó gbogbo àwọn ọmọ Ìwó láyà jẹ ẹni tí wọ́n tẹ̀lé sọ̀rọ̀ wọn ni tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ṣe ṣá àṣegbè ni ṣùgbọ́n ọjọ́ ẹ̀tẹ́ ẹ̀ ó ti dín kan lé ó kù ṣe ẹ bá àṣẹ̀gbìn ló ṣẹlú kan ó kù ọjọ́ kan tó máa fi tẹ́ lórí tó bá wá tẹ̀ yẹn àtàbára ilé àtàbára o kò fẹ́ lómi ìdáyé kan lè wọlé. ẹ ṣé gan ni God bless you Mr. Kilo ẹ ṣé gan ni sir God bless you sir. Mr. Kilo mo ń bọ̀ Mr. Kilo mo ń bọ̀ ẹ má bínú Mr. Kilo má bínú Mr. Kilo give me 2 minutes ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù àwọn kọ́ọ̀lù pọ̀ gan ẹ má bínú I'm coming. ẹ lọ ẹ kálẹ́ o. ẹ kálẹ́ wa. ẹ kálẹ́ sà. lórí program tẹ́ ẹ ṣe lórí bàbá Olúwo wa. bẹ́ẹ̀ ni sà ẹ bá wa dá sí. jẹ́rí àkọ́kọ́ nǹkan tí táwọn bàbá dá sí ó máa di ìjà ẹ̀sìn sí ìjà àwọn onílẹ̀ it's going to cause war between àwọn oníṣẹ̀ṣe àtàwọn Muslim because Olúwo ti so ilẹ̀ sínú àwọn tí ẹ bá dẹ̀ wò pé tẹ́ bá wo ìlú Ìwó dáadáa ẹ máa rí pé 90% wọn or 95% wọn Muslim wọn. Nínú Ìwó gangan àwọn ọmọ ọba Ìwó gan wọn tí ó ṣe kéèsì ẹ̀ ṣe wà ń kọ́ọ̀tù lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ yọ kéèsì ẹ̀ wà ń kọ́ọ̀tù lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ yọ. I think láti bí àbí lásìkò tó ń ṣe lọ́nà wọn ti gbé kéèsì ẹ̀ lọ́wọ́ dàbí wọn ti gbé kéèsì ẹ̀ lọ sí kóòtù. bó ṣe rí ọba Ìwó ó ti form group àwọn association àwọn Muslim ọba. Yes. ó ti so tẹ́ni ọba bá tẹ̀ sọ pé wọ́n fẹ́ bàjá sí i ṣé ó máa kọ́ sí a little bit work a little bit of war so the only thing tí wọ́n lè ṣe ni pé àwọn ọmọ ọba Ìwó àwọn the prince àwọn tó lẹ́tọ̀ọ́ àtijọba ní Ìwó máa ń pè wọ́n ní àwọn ọmọ ọba wọ́n ti gbé kéèsì lọ sí court because he has caused a lot of that ó wú àwọn òkú àwọn ọba kan kó ní palace kéèsì ń ṣe lọ lọ́wọ́. Exactly.
ó ti yẹ so. bọ̀ ọ́nkù mi ẹ má bínú o tí ẹ bá máa láti dá sí. nígbà tẹ́ sọ wípé tí àwọn council of obas tí wọ́n bá try láti dá sí attitude tí Olúwo ń wù bóyá ń tàbùkù ilẹ̀ Yorùbá àti gbogbo àṣẹ ń gbọ́ mi. Can you hear me? Hello? Wọn ò gbọ́ wa mọ́. Mr. Kilo, à ń gbọ́ yín. Hello, Mr. Kilo. Kí yín pé ẹ kú ètò. Mo ń gbọ́, ṣé ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín báyìí. Ṣé ní ọ̀fẹ́ àti gbọ́ mi? Ok. Mo kí gbogbo wa lórí ètò yìí, orúkọ tèmi ni Kilo. Ṣé rí tá a bá wo ìṣòro kan ṣoṣo ìṣòro tí mo rí pé a ní jù nílẹ̀ Yorùbá, ìṣòro dákẹ́ fọwọ́ lẹ́nu òun ni ó fa gbogbo nǹkan wọ̀nyí. Ṣé bá rí nígbà tí a wà ní tí ọ̀rọ̀ Yorùbá ṣe ń ṣẹlẹ̀ tó ṣe ń jó lálálálá ní 2019 2020 2021 2022 ń gbà yẹ, ṣé ẹ gbàgbé pé àwọn arábí ti gbalẹ̀ already, wọ́n ti gbalẹ̀ Yorùbá tán already. Ṣé rí àwọn sáìdì ilẹ̀ Ìgbò yẹ kékeré ni báwọn èèyàn wa ṣe àtàwọn ọba àtàwọn àgbààgbà má ṣe fọwọ́ lẹ́nu tán wò náà nìyí kó tó di wípé bàbá tó wà ń bẹ̀ yìí ó débẹ̀. Ká ní pé ó lùzì 2023 yẹn ni ẹ má jẹ́ àtọ̀nà wa. Ṣe rí gbogbo á ti dìgbà dẹrù wa fọ́n síbòmíì á ti fọ́n síbòmíì. Ara ẹ̀sìn nìkan tó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó dé wípé torí mo jókòó ní àti àná mo bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló lè fa gbogbo rọ́bìṣì yìí tí Olúwo ń ṣe yìí. Àkọ́kọ́ mo tẹ̀ kọ́kọ́ rò lọ síbi wípé Olúwo rí pé wọ́n dárúkọ mọ́ ó fẹ́ wà relevant sí ó wá wọ́n nǹkan táwọn fẹ́ pariwo òun. Bẹ́ẹ̀ tí ní mo adájọ́ pé igi mo tún ro kìíní wípé kíní ò lè jẹ́ pé nítorí pé ó tún fẹ́ wà relevant mọ́. Ṣùgbọ́n kankan tí mo rí ní jìkìní yẹn ni wípé èrò mi tó ń jó onílù ẹ̀ ń bẹ nídìí nísàlẹ̀ odò ń bẹ. Bẹ́ẹ̀ ni ṣe rí Olúwo òdìdí dáṣẹ́ yìí ṣe kò dáṣe. Ṣe rí ìṣòro kan ṣoṣo ibi tí pírọ́blẹ̀mù àwọn ọlọ́pàá yìí ti wá òun ni wípé ó darí gbogbo ẹ̀bí kínní ó darí ẹ̀ padà sórí kábíyèsí Ọọ̀ni òrìṣà nítorí pé òun ni olórí ọba lọ́ba débi wípé Olúwo kódà ìgbà tá náà fi kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ tó kọ́dé pé wọ́n ti kọ́kọ́ fún ní suspension kankan láàrin àwọn ọba lọ́ba ni Olúwo ni ẹni Olúwo ni kò lè má gara bó ṣe ń gara yìí. Nígbà tí Ọọ̀ni tó gbéra ó fi bàbá Sànúsí Ìlàjì ó fi jẹ Olúọmọ ó fi jẹ Olúọmọ of Yorùbá land. Èwo ni ó fún ní 2 days or tó 1 day àbí kan oníke ó fún kó yọ orúkọ Yorùbá land kúrò ní orí rẹ̀. Immediately Ọọ̀ni ó dẹ̀ yọ Yorùbá land yẹ ó yọ kó ń bẹ̀. Mo wò live nígbà tí Olúwo tó ń fi very dark man jẹ ó ní òun fi ẹ jẹ atáyéṣe of Nigeria atáyéṣe of Yorùbá land. Níbo ni Aláàfin wà? Àní ọ̀tẹ̀ ló máa pa wọ́n ní Ọ̀yọ́ state yìí sẹ́. Níbo ni Aláàfin wà ń gbà náà? Now gbogbo wọn lẹ́nu ń fọ lẹ́nu títí di wákàtí kò tí sẹ́ni tó fèsì. Wọn rí awáàsì fún, wọn rí 2 days àbí 1 days, wọn rí fún Olúwo pé kó yọ Yorùbá land kó yọ kúrò ń bẹ̀. Now ìṣòro kan tán ní pàápàá jùlọ àwọn afọbajẹ ẹ jẹ́ ká wò ó. Ṣé orúkọ dára jọ mọ́ orúkọ Saudi àbí ó jọ mọ́ orúkọ Jerusalem àbí ó jọ orúkọ mọ́ Germany àbí UK? Ọmọ dára ni o Yorùbá pọ́nbélé. Wọ́n fi wọ́n jọba. Ẹ bi mí pé orúkọ Yorùbá wo ni Abdulrasheed ń jẹ́? Kò ní. Bẹ́ẹ̀ ó ní tó ti yọ kúrò ń bẹ̀. Ṣùgbọ́n gbàtà máa fi jọba
orúkọ mùsùlùmí ni wọ́n fi jọba náà fi fà lérí ọba. Ṣé mùsùlùmí máa ń jọba ni? Ṣé mùsùlùmí ṣé ó máa ń jọba ni? Ẹ mọ̀ nǹkan bàbá Kilo, Mr. Kilo, yes mọ́mí. ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí àti nǹkan kan yẹn má bá wọn lọ bẹ̀. Please leave. I don't want unnecessary stress in my life. Ẹ jẹ́ àsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ very dark man àti Olúwo. Leave that alone. Ìdí ni wípé lọ́dọ̀ tèmi níbí àwọn ò jàjẹ́ sí. Ìfẹ́ wàhálà. Ó yé mi, mo understand yín. Èmi náà gbèjà ẹ̀sìn wá. No. Ṣé rí Olúwo nǹkan tó ṣe láàrin yẹn ṣé ìgbàgbé nǹkan tó bá ọ̀rọ̀ mi yìí wá ọ̀rọ̀ ẹ̀sìn Olúwo kọ́kọ́ gbé jáde tẹ́lẹ̀ kó tó di wípé Ọlọ́run paná wàhálà yẹn. Now ó tún bọ́dọ̀ mi yọ nísìnyí ọ̀nà míì tó tún bá yọ yìí àwọn àgbààgbà wa níbo náà wà wọ́n ti tún fọwọ́ lẹ́nu ègé wọ́n ti tún wò wọ́n tún wò pé àwọn fẹ́ máa bí ó wá dìgbà tí Olúwo bá wọn fa gbogbo wàhálà tó bá wọn tó gbogbo nǹkan tó ń ṣe tó bá fà débi wípé apá àwọn àgbààgbà ò ní wá ka mọ́ ìgbà ìnáṣẹ máa sáré sókè táwọn máa sáré sódò. Màámi ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lèmi sọ mi ò wá bíbá láti wá ja ìjà ẹ̀sìn kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀sìn. A lè sọ̀rọ̀ mi kàn fẹ́ ká sọ̀rọ̀ pé mùsùlùmí àbí anything ni. Ẹ ló kọ́là. Ọ̀nà tó ń gbà wọlé lákọ̀ọ́kọ́ lèmi tẹ̀ fi. Ó yé mi, ẹ bá mi pause, ẹ jẹ́ ká sáré gbé kọ́ọ̀lì pọ̀ gan ni. Mo ti pọ̀. Ẹ ló kọ́là. Ẹ ló ẹ kálẹ̀ o. Ọlọ́run tó máa ń fi àyè gba ìgbà tó máa pa Àmín. Ọlọ́run máa pa ìgbà. Àmín. Dání mi ò lọ rí bá sọ̀rọ̀ ní prógámì tó fi tán inú mi dùn rárá. Mo ti pè mo tún lọ sórí international mo tún lọ sí nǹkan. Ẹ má bínú mo rí pé kọ́ọ̀lù pọ̀ bẹ́ẹ̀. Ẹ má bínú. Mi ò blé mi o kàn ń sọ pé kí n tá mi lára sí i. Ọmọ Yorùbá lè mi ò kí ń sọ máa yí àwọn ojú. Now, yes sir. Gbogbo etí tó ń gbọ́rọ̀ ni ó ń bọ̀ tẹ máa ní fi àwọn tẹ́ẹ̀kì bàbá ńlá irọ́ ni o ó máa jálùwà lórí tàdé nímọ̀. Problem tí Ọ̀yọ́ fi sílẹ̀ fún wa lórí Kwara bíbo náà bíbí lọ́rin lẹ́ni táàrí yanjú òun ni Olúwo náà tó ń bá bọ̀ o jẹ́ ká rò lọ síbẹ̀ yẹn dáadáa o. Olúwo ti ń bá wàhálà bọ̀ wá fúnlẹ̀ Yorùbá ẹ̀ sáà mọ̀. Ó dẹ̀ wá surprise gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Ìwó tẹ wá láti Ìwó side tẹ kàwé tẹ nọ́lá tẹ ní gbogbo ẹ̀ lórí mo believe pé most people ló ń gbọ́ ètò Yèyé Dáúrà kì í ṣe àwọn ará Nàìjíríà nìkan ló ń gbọ́. So gbogbo ẹ̀yin tẹ káàkiri tẹ fọ́n káàkiri tẹ kúrò láti Ìwó tẹ lè máa claim Ìwó kí lẹ̀ ń ṣe owó tẹ bá ní tẹ gbàgbé ilé kí ni owó yẹn lè máa ṣe jẹ́ valid fáwọn tó wà ní ilé tí wọ́n máa fi ìyà jẹ pẹ̀lú. Torí ní tí Olúwo ń bá bọ̀ ìyà ló máa fi jẹ gbogbo àwọn ọmọ ìlú tó bá wà bẹ̀. Ṣé ń dúró de ìgbà tó bá tó kù kẹ́ tó lè yọ̀ rọ́ lóyè ni? Wọ́n ti ń rọ Aláàfin lóyè ìrìnà nílùú Ọ̀yọ́ ẹ lọ wo ìtàn Ọ̀yọ́ wọ́n ti lé Aláàfin kan ti sọnù rí. Kí ló dé tẹ́ lè ṣe nǹkan kan lórí Olúwo? Olúwo máa ba Ìwó jẹ́ finally fún ẹ̀yin ọmọ tẹ pera yín ní ọmọ bíbí ẹ bá ṣọ́ra. Tó bá ní pé òun ò kí ń ṣe ọba ìbílẹ̀ tó lóun ò kí ń ṣe traditional ọba ìpè Muslim lòun ìjọ yẹn gangan ló yẹ kẹ́ ti rọ̀ lóyè torí nǹkan tó gbé wọlé ni. Under the constitution kò ní ráì láti wà lórí àpèrè tí ò bá ti ń ṣe ìpè òun gbàgbọ́ nínú tradition ẹ dẹ̀ fi sílẹ̀ síbẹ̀. Ẹ wo etí tó sì gba yín ẹ sì lè fọwọ́ ra èyí tó sì ń padà bọ̀ tó sì máa dé fún yín tí máa wọ́ sí ìgbà ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ọmọ ọba tẹ ẹ gbé kéèsì jáde ní dúrin Buhari lórí mo mọ̀ pé báyìí lè ti ń bá fa wàhálà torí kó jẹ́ instrument fáwọn àwọn northerners wọ́n tẹ̀ rí ẹ wá dákẹ́ síbẹ̀ tí bàbá tí mo fi lo 2 good years ẹ ṣẹ̀ṣẹ̀ ń jáde ń sìn nígbà yẹn ṣe fẹ́ ṣe kìíní sẹ́yìn gan nìkan ṣe ìró yẹ kó máa sọ̀rọ̀ síra wa ní ìsìn báyìí torí ẹ fẹ́ bá ilẹ̀ Yorùbá jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ẹ̀lì ṣiṣẹ́ tó ṣe yẹ kẹ́ ṣe ó yẹ kó máa sọ̀rọ̀ bá orí yín ni kò yẹ kó máa advice yín gbogbo advice táwọn èèyàn fún yín látẹ̀kan èmi ò rí point there I'm sorry to say that nítorí báyẹn ká gbé gbóná fúnra wa ẹ jẹ́ ká gbé gbóná Yorùbá ti tutù jù
ṣé nílẹ̀ Ìgbò tó bá jẹ́ nílẹ̀ Ìgbò ni very dark man ṣe fẹ́ jẹ́ irú oyè tó máa pè ní oyè ilẹ̀ Yorùbá báyẹn rí i pé àwọn chieftains àwọn chief tó wà bẹ́ẹ̀ wọn ò ní gbà. Lagos ní orí TikTok ó ní this is how it started in Ìlọrin. Yes. Yes, ẹ ṣe kàdé Ìlọrin Kwara State bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bí wọ́n Àfọ̀njá ṣe lọ gbé àwọn kan wá nìyẹn òun náà ni Olúwo náà ń dojú fi ẹ̀dẹ̀ dákẹ́ ẹ wá sọ pé àwọn ọba ibi tí wàhálà ti mọ ilẹ̀ Yorùbá tí kò ti sí ọba kankan tó lè fi sí ọba ìgbà tí Ọọ̀ni jẹ Ọọ̀ni tó jẹ yìí kí Ọọ̀ni máa gbọ́ àbáwọn tó bá jẹ́ wíjẹ́ tó ti ń kó àwọn Saheed Elégùṣì àwọn Olúwo àwọn pàtìkì tó ti ń kó wọn tó ti lọ ń wà láàfin ní tó jẹ́ kán rin fín nìyẹn tó jẹ́ kán rin Ọọ̀ni fín nìyẹn tí gbogbo wọn ti lè gbọ́ràn sí wọ́n jọ ń pàtì gbà yẹn ni gbọ́n á sọ̀rọ̀ mẹ́ni àwọn ọmọ Ifẹ̀ náà every weekend wọ́n ṣe party Saheed Elégùṣì máa ṣe nígbà tí gbogbo wọn jà ní gbogbo wọn jókòó sáàrin wọn ẹ túbọ̀ kan sí kẹtùgbọ́ lónìí Yèyé Dára ẹ wo adé tó wà lórí Ọọ̀ni yẹn tó máa ń ṣe bìkínní lógò kan báyìí tó máa ń dàbí Oòduà something yẹn ṣiṣẹ́ tí máa adé yẹn ẹ lọ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ fábà kí Ọọ̀ni tó jẹ Ọọ̀ni kò sí bá ńlá ọba tó fi ta tó lówó adé yẹn nǹkan ni gbogbo wọn lò sí sáwọn ọmọ adrẹ́sì náà sí ṣé wọn ti máa dé adégun tí máa fi dé ẹ̀sùn yìí kiri àfúwà tún lò sí nílẹ̀ Yorùbá àdèmá bá dákẹ́ àwọn wo wá láwọn àgbà tẹ̀ ń sọ àwọn politician kan láwọn àgbà tẹ̀ ń dárúkọ látàrọ tẹ̀ ń sọ pé àwọn àgbò sọ̀rọ̀ ìjọba àwọn náà ni politician náà ló ń ti Olúwo àwọn lọ́tà náà ló ń tì láti lè máa comment ilẹ̀ Yorùbá bó ṣe wù kó máa ṣe. because ó ní di support wọn by all means òun ló ṣe títí tó lọ fẹ́ wọn láyà ó ṣe ń wá gbogbo nǹkan tí àwọn Sultan and kó gbogbo wọn àwọn kàbá yẹn tán fi máa recognize ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn because he needs money ó fẹ́ live larger than Ọọ̀ni. báńkì tó sọ ọ̀rọ̀ ẹjọ́ yẹn mi ò mọ̀ bóyá gbàgbé iye lórí pépà yìí náà láti sọ ó ní $100 ló bá Olúwo wọ Nàìjíríà airport àbí Lagos airport nípò kò rí nǹkan kan mú padà wálé 419 ní Olúwo from time ẹ ti mọ̀ pé gbogbo ọ̀nà tó bá ti lè rówó ló máa ṣe wáyé táwọn ọmọ Ìgbò wá jókòó gbogbo wọn máa ń sọ̀rọ̀ tó ń wẹ́n tó máa wá gbé wọn níta ẹ̀yin tẹ́ ń pera yín ní prince tẹ́ ẹ mọ ọdún tó máa lò láyé ẹ̀ ń dúró dégbà tó bá tó kú kẹ́ tó fọba ní ìjẹ́ wọ́n ń tàn yín o because ó dàrú kó ní ìta máa sọ̀rọ̀ gbára wa lórí yín sìn kò ní ìdá advice mọ́ ẹ jókòó kalẹ̀ síta ẹ̀ náà bọ́n wọn sọ̀rọ̀ ní last week àti lọ́wọ́ náà ṣe nǹkan kan wọ́n sọ pé àwọn ọmọ ọba làwọn gba Ifẹ̀ ìlú àwọn o káwọn máa kọ́mọ́tẹ́bọ̀dì máa gbọ́ nǹkan tó Olúwo sọ ó ní wọ́n kọ síbi yìí pé the people of Iwo in 100 years will be fighting for freedom and it might be difficult for them. Yeah. It's a pity. Yes, that person is saying the right thing. ìyẹn náà bẹ̀rẹ̀ sí í ṣe ìbò òṣìlànà kalẹ̀ ó wà níwò bẹ́ẹ̀ òun ṣe ìbò òṣìlànà ẹni tó wà fún ọ̀nà ọ̀nà school sákòdà ó ń darí níbẹ̀ ó ń fi àjẹ ìyẹn kan ṣẹ̀ṣẹ̀ wá ń túmọ̀ gbogbo ìyìnbó tó sọ wọ́n ṣẹ̀ túmọ̀ sí Yorùbá ó wà láàrin àwọn Yorùbá ò lè sọ Yorùbá bí jẹ́ ó jẹ́ pé reference to hell with you gbogbo ẹ̀yà ará Ìwó yẹn pẹ̀lú nǹkan tó máa yẹ ṣe gan ó gbá yín létí náà and silent there ẹ máa gbé tó bọ̀ jàre tó bá wù fídíò kò dán lára àwọn bá jọ máa fi wọ́ọ̀dì ara wọn nínú àbíkọ. Èwo lẹ́yìn tó tún sọ yìí èwo tún ní fúnra dẹ́rẹ́bà dé nínú gbogbo rògbòdìyàn yìí. Brọ́dà mi kọ́ọ̀lù ti pọ̀ ní o ti láti kẹ́ ní o. Ẹ̀yin èèyàn mi gbogbo nǹkan táwọn ọmọ Yorùbá máa ń fi ṣeré yìí ó máa lẹ́yìn o ẹ̀ka lẹ́kọ́là. Ẹ bá wa dá sétò à ń gbọ́ yín ibi tá ti ń gbọ́ mi ẹ bá mi yí fọ́lùmù yẹn sílẹ̀ kẹ́ concentrate pẹ̀lú mi sàn. Ẹ ló ṣe ń gbọ́ mi mà. À ń gbọ́ yín. Ẹ lo ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ àwọn ọkọ̀ máa sáré sọ point kẹrí lórí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ most especially the man that has just finished talking he has said it all. Kẹrí nǹkan tí mo kàn fẹ́ ká mọ̀ ni pé àwa Yorùbá a yàtọ̀ sí Yorùbá ayé ìgbà kan tó jẹ́ pé à ń relax ṣẹ́rí ayé ìgbà kan ó ti yẹ kó ti lọ visit Olúwo ó ti yẹ kó ti lọ visit gbogbo àwọn tó ń pera wọn ní Muslim clerics yẹn wọn tó ìdáta àwọn èèyàn tó jẹ́ pé a wà nílùú sókòdè wá jẹ́ kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa fún wa ní problem gbẹ̀wùgbẹ̀wùgbẹ̀lẹ̀ olú ti pọ̀ jù wíìsì àní torí ẹni mo jẹ́ ṣe gbàdúrà lágbára Ọlọ́run because I heard from a reliable source
Adeleke ní pé òun ò fẹ́ yọ nítorí election lágbára náà Adeleke kò dẹ̀ ní wọlé ohun tóun kò ṣe ó gbà bẹ́ẹ̀ ó ń rí orí nǹkan tí màá yẹn ṣe lágbára Ọlọ́run ní jẹ́ kó wọlé ìbò yìí ṣẹ́rí àwọn ọmọ àwa Yorùbá ni mò ń bá wí ṣẹ́rí àǹpù yìí we supposed to have visited them ẹ̀rọ tí nígbà yé àwọn the ancient time tí ọba kan bá ṣe kankan ẹ̀rí àwọn aráàlú wọn á ṣe gbọ̀ngàn lọ́bẹ̀ wọ́n á rí pé wọ́n lékún and ọ̀rọ̀ ẹ̀sìn tàbá ní àní fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe à ń láti sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mọ ẹ̀sìn yẹn wọ́n mọ̀ ti fún wa láti máa fi dàwárú ẹ má dédé ẹ̀sọ́ ẹ má dédé gbá ẹ má dédé dáhùn. ṣẹ́ẹ̀ṣì ń gbọ́ wa o ẹ̀yin tèmi lórí Facebook YouTube àárín kọ́mẹ́ǹtì yín o ṣẹ́ẹ̀ṣì ń gbọ́ wa ṣáṣe wa live à ń gbọ́ yín sà. ṣẹ́rí gbogbo nǹkan tó bá jẹ ṣẹ́rí nǹkan tó kù sí ni wípé fire for fire nìkan ló ní ká máa ṣe a gbọ́dọ̀ fi President Tinubu sílẹ̀ pé ká máa wù báyìí tí a bá sọ̀rọ̀ tá a bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní take action a affect máa yẹn mo mọ̀ gbọ́dọ̀ wọn agbègbè orí because I understand but for now anybody tí ò bá ní gbọ́ òótọ́ ọ̀rọ̀ lórí platform yìí kókó ń bẹ it must be fire for fire a ní láti hide kankan. You understand? Àti tẹ̀sí ni o, àti táwọn politician ni o, we need to say the truth to them. And a gbọ́dọ̀ visit gbogbo àwọn people yìí wọn lórí méjì nǹkan tí mi fẹ́ sọ nìyẹn because it's very annoying. Wíṣọlúwo wọ́n pẹ́ ní Raif Agbẹ́ṣọlá oníṣòkòtò pé àwọn tó ń pera wọn ní topic òun ló fi síbẹ̀ náà. Do you understand? Bàbá Arẹ́gbẹ́ iṣẹ́ yín ló dalẹ̀ Yorùbá rú yìí o ṣé ti rí. Tí a fún jẹ́ pé ọmọ Ọ̀yọ́ ló bí ìsọ̀rí complete Yorùbá ọmọ ló pe náà pé bàbá ẹ̀ tó lórí ìyá oníyà tó fún lóyún tó fi bí kì í ṣe complete ọmọ Iléṣà so ẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ àlẹyẹ ló wá ń dà ló wá rú ẹ̀ṣin púpọ̀. God bless you sir. ọ̀nà rèé tí ẹ gbọ́ tẹ̀lẹ̀ fojú ayé rí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà rí pé ìròyìn tèmi ó gbẹnu tán kódà ó tún kọ sísọ tó bá jẹ́ pé ṣèkúkú darapọ̀ mọ́ alórí ìkànnì ni ẹ bá tẹ subscribe kẹ like kẹ comment kẹ́dẹ̀ tó bá share kó káàkiri àgbáláyé á tún máa pàjọra nígbà míì nígbà tó ẹ̀yin olólùfẹ́ wa ó dàbọ̀.